أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akira pẹ̀lú kíkí tó rẹwà jùlọ kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa eléyìí ni barakatuh. ètò yín ètò Al-Basira tí a ti ń retí láti lè ṣe rédíò solutions FM 93.9. ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. àwọn sars wa tí wọ́n máa fún wa ní ẹ̀kọ́ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. àwọn náà ní sars wa Sulaiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sàókè. àrò wa kí a tún fi yára balẹ̀ láti mọ ìdìgbàdún ètò náà kọ́lọ́kọ́ sun wa lẹ́sùn lórí bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àwọn sàbí annabi sallallahu alaihi wasallam ridwanu alayhi ajma'in kọ́lọ̀n bá ní yọ́nú sí wọn bọ̀m̀bọ̀n bí ọ̀rọ̀ sọ̀hábà àti gbogbo àwọn tá à ń tẹ́lójú pọ̀nà tí anábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbẹdàl kìyàmà allahumma amin. ní òní ẹ̀rí pé lánàá à ń sọ nípa ìwà aládùúgbò ẹni tó jẹ́ aládùúgbò wa ṣùgbọ́n àní tí ìmọ̀ bá tọ́píkì yẹn lọ nítorí pé àwọn aburú kan ti wọlé Yorùbá ó ti tó bí ijọ́ mélòó kan tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn aburú yẹn tún ti lọlẹ̀ díẹ̀ àwọn aburú yẹn tún ti wá ń jẹ jáde padà. jíjẹ jáde rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀gọ̀rọ̀ àwa tá a wà nulé pàtàkì jùlọ ata tó wà nílùú Ìbàdàn àtàwọn ìlú míì tọ́lọ́run ò tí ní kíró àwọn fáírọ́ọ̀sì bí ọwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká pè wá sákèésì pé bó lẹ́sìn dá àwọn ọ̀bẹ̀sìnjẹ́ ilẹ̀ Yorùbá mọ̀ àwọn adẹ̀sìnrú ilẹ̀ Yorùbá nínú àwọn àfáà oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà bẹ́sìn jẹ́ o ṣùgbọ́n nínú àwọn èyí tó lágbára tó tún jẹ́ àdánwò tá à ń kojú lásìkò yìí torí pé inú Ramadan tá a wà oríṣiríṣi tẹ̀fsírì lẹ́ẹ̀mọ̀ gbọ́ oríṣiríṣi wáàsí ilé yẹn ọmọ gbọ́ bá burú yẹn sí wọn ń tẹ̀ka orí social media lórí Facebook lórí àwọn ẹ̀rọ ayélujára yóò mọ fẹ́ tún spread sí ní tẹ́lẹ̀ àfi káwọn táwọn náà bá gbé dáadáa lọ
wọ́n gbọ́dọ̀ máa tákù aburú tó bá ti ń jáde kí wọ́n máa ṣàlàyé rẹ̀ fáyé pé ayé o eléyìí láburú o eléyìí ní dáadáa. Gbogbo àti aláburú ọba ti lè jáwọ́ Ọlọ́run tó bá wa kírètì àyè tá ti máa gba ládàá ni, torí pé tá a bá ti máa rí anáyọ anil munkar ká máa kọ̀wà àbàjẹ́ ládàá náà tó ti stọ́ọ̀pù lábalábẹ́ nù. Bẹ́ẹ̀ ni kí wọ́n ti dìde ní dìde pé òun fẹ́ máa bẹ̀sìn jẹ́, àwọn kan ó máa opportunity tiẹ̀ tó ń bẹ̀sìn jẹun wọ́n tún fi máa táàpù ládàá lọ ni. Kí lẹ̀ nìkan náà òun náà ni ìròrí àwọn kẹta ń pè ní ṣíà. Àwọn ẹni yìí ìfẹ́ ànábì ni wọ́n gbé wá, ìfẹ́ ìsìláàmù ni wọ́n gbé wá. Wọ́n wà ní nọ́ọ̀tì ṣùgbọ́n wọ́n ti ń tàtàpòrò díẹ̀díẹ̀ wọ ilẹ̀ Yorùbá. Àfi ká ti ní antifáírọ́ọ̀sì lọ́wọ́, ká ti ní antifáírọ́ọ̀sì lọ́wọ́. Àkọ́kọ́ náà wọ́n fẹ́ tákù ànábì sallallahu alaihi wasallam. Téèyàn bá dẹ̀ fẹ́ tákù ẹni tó bá fẹ́ wó igi tó bá ní ẹ̀ka kọ̀ọ̀kan lè máa bọ́ bí yín kọ́kàn máa tì í nígbà tí ó bá ṣe pé ayùn lọ fẹ́ gbé, tó bá sáré gbé ayùn tí ń rẹ́ igi àwọn yóò ti rí ká ẹ fẹ́ gégi yìí ní, ṣùgbọ́n bí gbòǹgbò rẹ̀ wọ́n lè máa wú látàbẹ́, wọ́n máa ka gbogbo ẹ̀ka rẹ̀. Ìjọ tí ẹ má kẹ̀sí bẹ́ni pé àwọn fẹ́ fẹ̀yìn tigi báyìí tigi bá ti wó a ṣe àfẹ̀yìntì ni o. Ọ̀dọ̀ ànábì gangan ni fókọ̀sì wọn àwọn tá à ń sọ yìí, ṣùgbọ́n àwọn tí wọ́n bá nàbí lò gbà àwọn ni wọ́n kọ́kọ́ máa wọ́n iye ara wọn, wọ́n máa gé wọn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ wọ́n sọ pé èmi ò bú sáàbẹ̀ o, ṣùgbọ́n kì í ṣe gbogbo sàbẹ̀ lẹ́ni Ọlọ́run. Tẹ́ ẹ bá ti ń gbọ́ gbogbo àwọn tí bá ń sọ fún pé tí ń fẹnu sọ àléébù àwọn sọ̀hábà ẹ gbà pé ọ̀bàyéjẹ́ ẹ̀sìn ni ẹni kò tó bá rí ọ wà nínú ẹni tí àánú Ọlọ́run ò lè lé bá ni tí ó bá ti lè jáwọ́, nítorí pé kí ni àwọn abàtẹ̀rọ̀gọ̀dì tọ̀dọ́kọ dúró dọlọ́sìnsìn òun làwọn sọ̀hábà. Inú àwọn lógò tí wọ́n wà gbé wọlé kélé yóò tún máa jẹ́ àǹfààní fún àwa tá a jẹ́ lọ́lọ́ máa kí ó òun náà ni pé wọ́n ní kò sí ti ń jẹ́ sàábé, wọ́n ní kò sí ti ń jẹ́ sàábé. Ẹlòmíì inú wọn lè kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn sàábé ànábì gbogbo wọn kọ́ ni ẹni Ọlọ́run, àrímùnàfíkì inú wọn ò mọ̀ túmọ̀ tí ń pè ń sàábé. Ṣé ẹ rí gbogbo nǹkan ló ní terminology rẹ̀, so gbogbo nǹkan ló sì kí ni o ló ní terminology tiẹ̀, gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ní terminology rẹ̀. Bá ti ń sọ̀rọ̀ orí ó ti máa fọ́ àwọn tí wọ́n ti bọ́ sínú ìgbèkùn wọn tó jẹ́ pé wọ́n tẹ̀lé wọn wọ nọ́mbà yìí ni bí wọ́n wọnú náà lọ wọ́n máa tẹ̀lé wọn lọ ni, nítorí pé kádàrá aburú ti kò kọ́lọ̀ má jẹ́ kádàrá abú kò lé a lórí. Káwọn èèyàn rójú ọ̀rọ̀ náà báyìí wọn ó tó máa yin àwọn ẹ̀ka iṣẹ́ sí Yorùbá sí ni tẹ́ni wọ́n fi wọ́ kọ́nù kòtò báyìí wọ́n ń bọ̀ wá pé ṣé bá wí fún kọ̀gbọ́n ni. So ìwọ tọ́lọ́run ò tí ní ọbọ̀ rúgbèkùn bẹ́ẹ̀, tọ́lọ́run ò tí ní kó nífẹ̀ẹ́ àníjù tí máa ń kó bá wọn níwájú Ọlọ́run, yálà sáàfà rẹ kan ní sọ́rẹ́ rẹ kan ní sẹ́gbẹ́ rẹ kan ní, tó rí i pé tọ́lọ́run ní fọgbà rẹ̀ yà indirectly. So tọ́lọ́run ò tí ìjọ kó bẹ́ẹ̀ tó o máa ṣe fọlọ́fọlọ́, Ọlọ́run bàlíkọ́lá kò ní jẹ́ o kó bẹ́ẹ̀ o. Gbogbo wọn tó ti kó bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ ọ jáde o. Sàábé sọ̀hábà ọ wà nínú ẹ̀sìn wa, sàábé sí kí ni o ọ wà nínú ẹ̀sìn wa. Nínú tí wọ́n mú wa ni pé gbólóhùn sọ̀hábà Ọlọ́run gan lónú Kùránì, àwọn lógò tó fi dá wọn mọ̀ ní o ipe Kùránì nìkan ló lè tú Kùránì, àdíìsì ànàbí ò lè tú Kùránì. Ọwọ́ ayẹkẹ́ kọ́kọ́ bí ẹni léèrè wípé ẹ dákun níbo ni Kùránì ti tú ìrun wákàtí 5 fún wa tó ti sọ bá sì kírun wákàtí 5 ṣé bá díìsì ò lè tú Kùránì. Ẹ wá bi léèrè pé níbo lọ́run ti sọ káká sùnbà kákí zúrì káká làásárì kákí mọ́gíríbì kákí ìṣáì. Torí ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa táàbẹ̀kẹ́ ẹ máa bọ́nú gbèkùn àwọn bá sọ ẹni tó ti bọ́ bẹ́ẹ̀ bá níyàn rẹ̀ ṣe rí náà ni kódò rẹ̀ ọmọ gbé lọ níjọba pajúdé yọ ọmọ pé
Ọlọ́run ò pé méjì àwa bí lọ́wọ́ ẹni ke ẹ̀dá Kùránì ní akírun ni bó láti kí ńgbà tí ní ká má lo súnà ò lè tú Kùránì fún wa tó tún yá wọn tó lè ní àwọn kan ní súnà lè tú kò ní tó kẹsà máa rí pé ọ̀rọ̀ wọn máa takora wọn ni gbogbo ẹni tí ó bá ti lè fi súnà Ànábì ṣe practical Kùránì kò lè gbọ́ ẹ̀sìn yìí yọ àbẹ́sìn jẹ́ ni ọ̀dà irú ẹ̀sìn ni wọ́n ní gbólóhùn sàábé tọ́lọ́ ń lò nu Kùránì so alábàáṣe ni ọ̀rẹ́ ke tí èèyàn jọ lásìkò pé yá sọ ibà yìí síjìn so ẹ̀yin ọ̀rẹ́ mi ta nígbà tó lọ́n fẹ́ lò nu sọ́tù Yusuf tàbí Yusuf ń sọ pé àwọn ọ̀rẹ́ òun pé gbólóhùn sọ̀hábà náà ló ń bẹ̀ so a wá sọ yí pé àsọ̀láàtù ìrun nínú àlùkùránì kẹrìm tọ́lọ̀ ń lò nínú èdè lárúbáwá gangan ní tí a ń pè ní sọ̀láàtù ṣebádùá ni so ṣebádùá ni kí la ń kírun fún ọ̀tọ̀ ní ìstìláhù lógáwí tí nǹkan ń tú nínú èdè ọ̀tọ̀ ní tíṣẹ̀rí à ń lò fún kí ni terminology àwọn oní ẹran alápatà ẹ̀kọ́ tẹ́mọ́dákọ̀ ẹ̀kọ́ táwa ń jẹun lọ́dọ̀ àwọn alápatà kì í ṣe ẹ̀kọ́ jíjẹ mọ́ orúkọ owó kan ní ìmọ̀mọ́ ìrántí mọ́ ẹni tó bá rántí o lè táìpù ẹ o bí ìgbà tí yẹn sọ pé 200 naira wọ́n ní owó lọ́dọ̀ wọn tí ẹ máa ń sọ láàrin ara wọn láwọn alápatà terminology tí ẹ máa ń sọ tí ẹ máa ní èlò lọ́nà wọn lè ní ẹ̀kọ́ mẹ́ta tí ẹ̀kọ́ tá à ń jẹnu ó fi hàn pé tó mọ̀ túmọ̀ ẹ̀kọ́ ọlọ́ọ̀dọ̀ àwọn alápatà pé kílẹ̀ yìí ń lò fún amù orúkọ owó kan lọ́dọ̀ àwọn alápatà kì í sáàmù tá à ń pọn mí sí so tá a bá ti ń dákọ sọ̀hábà nínú ṣẹ̀ríà ìsìláàmù kì í ṣe tinú èdè mọ́ in tó túmọ̀ ni pé gbogbo àwọn tí wọ́n rí ànàbí sójú tàbí tí wọ́n jókòó pẹ̀lú ànàbí tí wọ́n rí ànàbí àbí ẹ̀ tí ẹ̀ jókòó torí pé ẹni tí ò rí na ń bẹ nínú àwọn sọ̀hábà tọ́lọ̀ ń gba ojú rẹ̀ so tí ẹ̀ jókòó pẹ̀lú ànàbí tí ẹ̀ sì gbàgbọ́ tí ẹ̀ sì kú lórí ìgbàgbọ́ àwọn ńlá gbàlérò pẹ̀lú kí ni o sọ̀hábà ẹni tó bá gbé láyé ànàbí tọ́lá ànàbí sojú tí ò gbàgbọ́ wọn èé pè yún sáàbẹ̀ inú terminology táwa ń lò inú terminology ẹ̀sìn so inú terminology ẹ̀sìn wọn èé pè yún bẹ́ẹ̀ so ànàbí ní sallallahu alaihi wasallam níjọ́ kan ìkànnà sọ̀hábà kírun àwọn sàbí kírun pẹ̀lú ànàbí wọ́n kírun Mágíríbì tán wọn ò wá lọ lé wọn wà ní mọ́sálásí pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ànàbí wa pẹ́ kó tó jáde fún ṣáì ànàbí wa béèrè pé mọ̀ọ́sílítù máa hù náà ẹ̀ tí kú ń bí látàárọ̀ wọn láwọn ò tí kú àwọn wò pé sáwọn wàá fi mọ́sálásí lẹ̀ ni káwọn sáwọn kì bá ń ṣe wà ní mọ́sálásí náà ọ̀dọ̀ ànàbí làwọn wà sí bínú yàrá rẹ̀ nílẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ànàbí wa gbójú òkè yìí pé an-nujum amanatun li sama àwọn àràwọ̀ tẹ́ ń wò yìí security ló jẹ́ fún sánmọ̀ o wa ashabi ànàbí wa ní fa idha dhahabati an-nujum níjọ́ tí ẹ bá ti wòkè tẹ́ ẹ̀ rí àwọn àràwọ̀ mọ́ lókè atati samaa ma tu'ad àdéhùn tí Ọlọ́run sọ pé wọ́n kà sánmọ̀ kú níjọ́ náà ni yóò ṣẹlẹ̀ sí sánmọ̀ security lọ́lọ́run fi ìràwọ̀ ṣe lókùrúgbà tí ìràwọ̀ bá ti wà ń sánmọ̀ nǹkan kan àdáwò kankan ò lè ka sánmọ̀ ànábì wa ni wa ana amanatun li ashabi èmi lọ́lọ́run fi ṣe security fáwọn sàábé mi ọ̀dà ṣé ànábì olónú àdìsí báwọn nígbà tí ẹ̀ ti lẹ́nu gbà àdìsí gbọ́ ànábì ní èmi ànábì lọ́lọ́run fi ṣe security fáwọn sàábé mi ṣé security ló jẹ́ fáwọn àbújálì sáwọ àbújálì àbúláàbí ní sọ́mbẹ̀ so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí tọ́lọ́run ti ní àmúmi mà gbogbo ẹni tó bá fẹ́ fọmọ lè ké worú lè ké tó fọmọ sí so worú lè ké tó fọmọ sí so ó ní ànábì ní èmi ní security fún àwọn ta ni o
fún àwọn sàábé mi níjọ́ táwọn sàábé níjọ́ tí n bá ti kú àdéhùn tọ́lọ́run sọ wípé àwọn wàhálà kan fìtínà kan ṣẹlẹ̀ sáwọn sàábé mi níjọ́ náà ni ó tó wà ní wọn. Ànábì wa ní wà sàábì ṣé wàá ráwọn sàábé mi náà amánà tó ń lè ummati àwọn ní security fáwọn àjọ mi níjọ́ tí àwọn sàábé bá ti tán lórílẹ̀ ayé àdéhùn tọ́lọ́run sọ pé yóò máa ṣẹlẹ̀ ní Islam láwọn nǹkan aburú níjọ́ náà ni ó wọlé. Sallallahu alayhi wa sallam. Mo rò pé àti ọkọ̀ clear sàábé mẹ́rin inú tẹ́fì dára mọ̀ nù o wọ́n fẹ́ bú sàábé ni o wọ́n kọ́kọ́ máa ń lọ nífẹ̀ẹ́ bígbà téèyàn ń gé akẹ́tùngi gbogbo ibi tí gbogbo rẹ̀ wà. Àwọn ṣíànù àwọn ní ọ̀bàyéjẹ́ àwọn ní ọ̀dẹ̀sìnrúlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ máa ń ẹ rí i pé tẹ́ bá wo ìjókòó ẹlòmínú àáfà tí bá ń sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ ara ọmọ kí omi ó kó ẹ sì rí pójú ẹlòmíì ò ní rẹ́rìn torí pé àwọn náà mọ̀ pé táwọn ọ̀gbọ́n rí lélẹ̀ sílájọ́ tẹ́ ti wá kí ẹ̀yin tẹ́ gba dọ̀kítúrà tẹ́ gba gbogbo ẹ̀ tẹ́ gbàgbá tẹ́ gbàwo tẹ́ tún dìfẹ́ǹdì irọ́ ẹ̀yin gá mọ̀ pé kì í ẹ̀ ṣe sọ́rù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kí o ti yín òde bẹ́ẹ̀ àwọn ẹ̀yin tẹ́ wá ń gbé ìbàjẹ́ ń wá ẹsẹ̀ ń gba wáyì lọ́dọ̀ wọn nu àṣẹ ẹ̀kẹ́ ó jiná wo ò ṣe kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì inú tẹ́ fi dá wọn mà inú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ó ní ànábì sallallahu alaihi wasallam wọ́n tún tàkàpọ̀ rọ̀rọ̀ ànábì nínú àwọn tẹ́ fi máa dá wọn mà ní o wọ́n ó ní ànábì àtàbákírì kọ́ lọ́wọ́ àánú kòtò nínú sọ́ọ̀tù Tawba tọ́lọ́run sọ kódà tíyẹn bá tiẹ̀ sọ bá ń gẹ̀ tíyẹn bá sọ bá ń pa ànábì ní tọ́lọ́run kílẹ̀ àánú sọ́ọ̀tù Tawba àyà wọn wà á mọ twist ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà kálukú ọ lọ wo English Quran ẹ lọ wo English Quran àti tí àwọn bàbá wa gan tún bì ẹ lọ wo Yorùbá Quran táwọn bàbá wa gan tú tí Ṣádámù wà nínú àwọn tó tú tí ẹ bá wa Kamaludin wà nínú àwọn tó tú ẹ lọ wò ó ṣé gbọ́n bàbá wa ńlẹ̀ Yorùbá yìí náà wọn yẹ ṣe ṣíà ní àfi tú bí ẹ ṣe tú ṣíà ò tí ì ráàyè wọlé ni kí lọ́lọ́run sọ́nu sọ́tù Tawba àyà yìí kí àwọn àmọ́ sọ pé Felix Nuhu àbí nǹkan tàbí Philip àwọn ìgbà kan bẹ wọ́n dákọ̀ Philip àwọn ìgbà kan bẹ wọ́n dákọ̀ Felix pé lọ́wọ́ àánú kòtò ọ̀dà kéèyàn wá ní ẹni tó wà nù kòtò gbogbo ẹ̀yin tẹ́ ń lọ Mẹ́kà tí ń mú yín káàkiri àwọn àyè pé kòtò ibi táwọn ẹbí sásí nì ẹnìkan dé bàtẹ̀jẹ́ gbogbo ń tà ń kànú Kùránì tá à ń dé Mẹ́kà tí ń mú a lọ bẹ̀ pé ààyè tọ́lọ́ ń dákọ̀ ó ní ààyè tọ́lọ́ ń dákọ̀ nínú àwọn ààyè oní tó ní kọ́ exist mẹ́yìn ẹ sì dákẹ́ àbí nígbà bá lọ Mẹ́kà gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́n gbọ́kọ̀ ẹ kẹ́ ẹ tẹ̀ láwọn tó bá kó yín lọ pé níbo ní ànábì bọ́ sí wọn náà wọ́n ti lè sànàbí lọ bọ́ bẹ́ẹ̀ wọn ò ṣe kọ́ bẹ́ẹ̀ àwọn ibi tí nkankan di sọ̀kalẹ̀ àwọn ọmọ Lárúbáwá èyí mọ́lẹ́tọ̀ bí ó ń lé ọmọ Saudi àwọn ọmọ Mẹ́kà wọ́n mú kálukú sọ lọ pé àwọn bàbá àwọn ànábì àtàbùbákì ibi tí wọ́n sáwọ̀ rẹ o a sì rí kótó wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ léèbó wọ́n kọ́ ní Yorùbá wọ́n kọ́ léèbó wọ́n kọ́ Lárúbáwá síbẹ̀ kẹ́ ààyè ní tẹ́ ń lọ ọbẹ̀ tí ìtẹ̀yìn ọ̀rẹ́ sísì ni káàfà kọ́ wá sọ̀rọ̀ eléyìí káwọn èèyàn sì tún máa gbàgbọ́ kí wọ́n sì tún máa wá pariwo lé lórí kéè wọ́n púrúfù mà ṣé mọ̀nà àbódo àwọn òbílẹ̀jẹ́ ilẹ̀ Yorùbá náà kí lọ́lọ́run sọ. Illa tansuru. Ìgbà Ọlọ́run sọ nù Suratu Tawba àyà kelo àyà 40 kéèyàn wá sọ pé Ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀ ní ìrànlọ́wọ́ wọ́n wá ní kí ìsànàbí Ọlọ́run sọ ń bẹ̀ wípé àwọn ẹ̀pẹ́ pásítọ̀ kan wà tipẹ́tipẹ́ 500 years kún tó bá nàbí ní àwọn èèyàn rẹ̀ ní wọ́n wá lé jáde ọwọ́ bọ́nu kòtò ókè sẹ́lẹ̀yìn ògẹ́sọ́ lọ́nà èdè Lárúbáwá Ọlọ́run sọ Kùránì ìkalẹ̀ fánàbí ìwọ́n ń fèsì àwọn mùsùlùmí ìgbà náà pé ńlá ń tán sùúrù tá àti ń bẹ́ ń bẹ̀ síbẹ̀ ń tá a bá dojú kọ nínú èdè Lárúbáwá ni wọ́n máa ń sọ mùkọ́tọ̀b ṣé àwọn tí ò sí bí ni wọ́n máa dojú kọ ayẹ́tọ̀dẹ́ wà lókè rẹ̀ àti ń tọ́ wà lókè rẹ̀ Ọlọ́run fi ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ogun ipe tẹ́ bá ní ẹ lọ sójú ogun kálukú yín ọmọ wáwà wí ẹ máa sọ pé kíní kan ẹ máa sọ pé gbá ayàtọ̀ wá tẹ̀lé lọ́wọ́ wa ní bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ ní ìrànlọ́wọ́ òkè sí ń gbọ́ Ọlọ́run sọ̀rọ̀ ogun láyé òkè ní àyà kìíní lantan sùúrù 40 nìyẹn ní 38 39 Ọlọ́run sọ̀rọ̀ ogun pé
ànábì ò ní ẹ ká lógun ẹ máa wá wà wíjàre ẹ máa wí igbá ẹ máa wá wo ṣé pásítọ̀ Felix yẹn ni Ọlọ́run bá wí bí ọ̀rọ̀ ogun náà ṣé ní bá wí bí ọ̀rọ̀ ogun Ọlọ́run ní látàn sùúrù tẹ́ bá lẹ́ẹ̀ni bá ràn lọ́wọ́. Faqad nasarahu Allah. Èmi Ọlọ́run ti ran nǹkan mi lọ́wọ́ ẹ ti gbàgbé ni ẹ jẹ́ ń pìtàn fún yín nígbà tí ò tí ì dé Mádínà yìí níjọ́ wọn lè jáde kó Mẹ́kà ìdí akọ́rọ́jà òwúlẹ̀ dínà ọ̀dà náà ṣé Kùránì ò ní lọ straight bound yóò wá Kùránì ó máa sọ̀rọ̀ ogun lọ́wọ́ ń bá mùsùlùmí sọ̀rọ̀ ogun pé ẹlẹ́ẹ̀ni lógun ẹlẹ́ẹ̀ni ṣe gbá yóò àfòsọ̀rọ̀ Felix pé látàn sùúrù tẹ́ bá lẹ́ẹ̀ni ran Felix lọ́wọ́ ṣé ó ti ṣètùmọ̀ ngò ti bàjẹ́ ṣé ẹ ti kó ààyè bálùkùránì gbogbo tí bá ń ká ààyè bálùkùránì ara rẹ̀ ní ń ká ààyè bá o ìtùkùtù eléyìí táwọn àbá kankan ò tú o. Ọlọ́ni látàn sùúrù bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ni ìrànlọ́wọ́ ẹran tí ijọ́ tí kò sọ́mọ ogun kẹ̀kẹ́ fún ẹ̀yin mùsùlùmí kẹ́ ti wà Mẹ́dínà gbogbo yín ti wà Mẹ́dínà àwọn díẹ̀ tó kù Mẹ́kà àwọn ò tó 10 tí ẹ wà ń bẹ̀ táwọn kèfèrí wá parapọ̀ tí ẹ náà fẹ́ pa níjọ́ náà sáni kéèyàn máa bèrè pé sáà Abubakar ìsúnlẹ̀ ànábì ni ẹ ti gbàgbé ni ìtàn wà gbogbo tí àpáta àti ntẹ́yìn ọkàn lè ké òlásọ̀tún lórí yẹ kí ni o àsírọ̀ ni o elibni sàmù ni o alibidaya ni haya ni o gbogbo àwọn tí àìtàpátá wọ́n sọ fún abóòlà Abubakar àtànábì ṣe lọ pàdé kì í ṣe pé ọjọ́ kò nù lé wọ́n ti ní plan nígbà wọ́n ṣe dárù nádíwá ṣé kí òye yín mọ́ ni tí wọ́n ti ń bọ̀ wọ́n ń pètè pèrò bí wọ́n ṣe pànábì wọ́n ti ṣe mítìn àti ìkó lórí ọ̀rọ̀ wọn yóò ní part 2 torí pé a máa ń fẹ́ gbà béèrè kọ́mọ̀ di pé àwọn yàrá lọ́mọ rọ́ọ̀ṣì béèrè fún wa ní ọwọ́ parí Ramadan a tún padà bọ̀ bẹ́ẹ̀ lọ́la torí pé a gbọ́dọ̀ dáwọn àáfàá burú mọ̀ àwọn òbílẹ̀jẹ́ àwọn ọ̀dẹ̀sìn rúlẹ̀ yóò bá tẹ́ ẹ bá ti lè ń gbọ́ tẹ́ bá ti ń sọ báwọn ó ní fókọ́sì ṣíànù àwọn òsì lè gbà tó ti yé báyìí ní ìsìn kọ́lọ̀ ń kọ́ sàánú wa tó a lè tó fi ṣí àjẹjẹ mufti téèyàn àní mufti kan wá dé o ṣí àjẹjẹ wọn bá bá ànábì tí wọn bá bú kíní kan láìláì kò lè ṣẹlẹ̀ so fún àwa tí a bá fẹ́ béèrè ìbéèrè láti lè pè wọlé ká pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 so 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 hello 09098 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39 ó ní nọ́mbà tí ọjà síbí so 09098 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39 so inshallah wọ́n á pè network yẹn ń ṣe ségesège so ibi tí a ti gbé lọ́la nù pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kọ́lọ́n kí hello so kọ́lọ́n balikọ́lá kí ọ̀sánù wa so ká sọ́ra fún àwọn àáfàá òbílẹ̀jẹ́ ọ̀bẹ̀sìnjẹ́ tí wọ́n wá da ẹ̀sìn rú wọ́n ti pọ̀nlẹ̀ Yorùbá o gbogbo ẹni tí bá ti ń bú sàbí ọ̀tá Ọlọ́run ni o ànábì ní man sábà ashabi hello hello wa alaikum salam na alama mi نعم شاب مجيد مجانا نعم اللهم امين
náà. Ok. Náà mi mara gidi lẹ fún wa. Náà. Inshallah. Olóògùn ọlọ. So bó ti yẹ pé kò sí ní tá a fẹ́ sọ àwa náà kà ní àwọn àfáà tí bá kọ ọ̀kẹ́ ẹlẹ̀ ṣùgbọ́n kákàn ṣe lọ́nà tí yọ́ gbàrọ àwọn èèyàn wa ní ọrùn bóyá láti lè máa tú sí àwọn èdè wa láti máa tú sí kọjá pé ìmọ̀ràn tẹ́ ń fún wa náà nù pé kákọ́ọ́lẹ̀ ọmọ wà torí àtúmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la kọ́mọ̀jà orí wa sí báyìí kọjá pákọ́ọ́lẹ̀ láwọn ìwé táwọn yóò lè máa kà tí fáírọ́ọ̀sì yẹn bá ti ń dé táǹtì fáírọ́ọ̀sì ó ti wà ńlẹ̀ kọ́lọ̀bà àlekọ́lá kọ́ sànù wa inshallah jazakumullahu khairan ọlọ́ba ní sẹ́yìn ní ẹ̀sán olóore so ìpàdé tó di ọ̀la inshallah kọ́lọ̀bà àlekọ́lá kọ́ sànù wa. Ramadana oṣù gbígbàdúrà Ramadana oṣù gbígbàdúrà oṣù ìkẹ́ pẹ̀lú àforíjì ni fún mùmínì àti mùmínàtù ká gbìyànjú ṣiṣẹ́ olóore ká gbìyànjú ṣiṣẹ́ olóore. Alhamdulillahi rabbil alamin àní ìrìjìbàlá fún ti ìdájọ́ ni àfọwà Yusuf ajambẹ níbí ni àwọn ọmọ jẹ́rọ ọ́fíìsà àti àwàyè ọ̀gbẹ́ni Adébáyọ̀ tí Àmíyù Ajíbọ́lá Sàlámì ọ̀gá bá ṣiṣẹ́ lágbogbo wa ni àjọ ń ṣe tí a fi ń gbọ́ wa nílé àbá àtàbá ní ìbéèrè kan àbí kejì lẹ́yìn ètò yìí a lè tẹ́ẹ̀sì mẹ́sẹ́ẹ̀jì àfikà pa àwọn sáàsù sórí nọ́mbà yìí 070106439 lẹ́ẹ̀kan sí 070106439 orúkọ tèmi ni Ridwanullahi Muhammad Jamiu aka Mọ́jọba jẹun ní wákà súnà ìpàdé tó di ìdajì ọ̀la ní 4:30 sí aago 5 báyìí máa sàlá.